Yorùbá Image International adúpẹ́ lọ́wọ́ yín o fún àpọ́nlé tẹ́ bá fún bàbá wa láti Nàìjíríà títí dé Ghana wọ́n present award fún yín they give you this award torí gbogbo iṣẹ́ raburabu tẹ́ ti ṣe ní entertainment industry títí dórí àwa olórin náà dáàdì wa lè jẹ́ oní tíátà dáàdì wa ni ìwọ tó bá ti lè máa fẹnu jẹun àti pìrìsẹ́ńtà àti gbogbo wa this is our grand. àjọ lẹ̀pọ̀ ní dáàdì wa rí o great grandpa bàbá àlùbáríkà bàbá àjẹlé ó ń so káyèsí o ẹ máa fún bàbá mi látẹ̀wọ́ congratulations sir. yes ẹ jẹ́ kí dáàdì sọ̀rọ̀. Sọlọ Ànábì Kẹ́rí. Sallallahu alayhi wa sallam. First and foremost, ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Alhamdulillah rabbil alamin. Gba ọpẹ́ wa. Àmín. Ọlọ́run máa ṣe àforí ẹ̀ṣẹ̀ wa jì wá. Àmín. Wa pátá ẹrú ẹlẹ́ṣẹ̀ ni wa. Àmín. Ibi tí a bá báṣẹ̀ máa ṣàyà fi wa. Àmín. Ọlọ́run jọ̀ọ́nù àánú ẹ̀ má wo àìṣedédé wa. Àmín. Àdúrà wa o. Àmín o. Má wo àìṣedédé wa kò dènà àdúrà wa o. Àmín. Má wo àìṣedédé wa kò dènà oore wa o. Àmín. Ọlá aláhùlà wà láàkúwátá. Alhamdulillah. Àmín. Ní orúkọ èmi àwọn ẹbí mi gbogbo tí ń jẹ́ entertainment pátápátá látòkè délẹ̀ mo dúpẹ́ fún àwọ́ọ̀dì nítorí pé àwọ́ọ̀dì kò ń ṣe tèmi nìkan gẹ́gẹ́ bí ọmọ oko tó ti di bàbá oko ń sìn tó bọ̀ wá di bàbá oko. Amen. bó ṣe sọ award is for the entertainment industry. Oh yes. mo dúpẹ́ lọ́wọ́ Hamzat gan ni wàràfà náà o. Hello Aliyah. òkè báyìí ló máa lọ lágbára Ọlọ́run. Àmín o. Thank you gbogbo ẹni tí ẹ fẹ́ràn wa náà Ọlọ́run á fẹ́ràn yín o. Àmín o. Ọlọ́run kọ́ yín o. Àmín. wala aláhàólà. wala quwwata illa billah. ẹ bá fún bàbá mi ní àtẹ́wọ́ o kí n máa fi yẹn pé the icon. ẹ bá wa pàtẹ́wọ́ fún wọn dáadáa. in Fuji industry. bàbá àgbàlagbà. Doctor. ìmáàmù gbogbo orin. Saheed Òṣùpá Olúfimọ́wọ́n mátàgbàmọ́lẹ̀. number one. kí wọ́n máa bọ̀ wá sí orí podium yẹn láti gbé àwọ́ọ̀dù fún Alhaji Shefiu Adékúnlé Allah. ọmọ oko tó gbọ́ kírakíra tó ti wá ní bàbá oko ọba orin himself. bàbá oko agbára orin. Saheed Saidi Saheed kọrin Òṣùpá Saheed àwọ̀dù yẹn dà. ló fẹ́ gbé àwọ̀dù yẹn orin àtọ́rin àwọ̀dù yẹn dà. Fuji àti Fuji orílẹ̀-èdè Ghana ń mì tìtì lọ́wọ́ pàtàkì ìlú Accra tí ṣolúlu Ghana kọ́tì Yorùbá Image International Award Accra Ghana 2020. ẹ kálẹ̀ o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ jẹ́ sọ pé ẹ̀kú àbà bẹ́ẹ̀ ló ṣe ẹ̀kú àbà o ẹ̀kú àbà o ẹ ti sẹ́ o. ọba orin sọ gálà nìyẹn ẹ ti sẹ́ o. ẹ̀yin kábíyèsí ẹ̀kú kalẹ̀ sẹ́ ẹ̀kú kalẹ̀ o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀kú kalẹ̀ Quadri Hamzat tó ṣe Yorùbá Image Award lẹ́nu wọ́n ní kí n fún Alhaji Shefiu Alao ní awọ́ọ̀dì fún akitiyan tó ṣe lórí ìgbé Yorùbá àtàṣà Yorùbá lárugẹ wọ́n ní fún wọn ní wọ́n ṣe o. àtẹwọ́ ẹ̀dá torí Ọlọ́run yes. adúgbẹ́lẹ́dọ̀ Ọlọ́run Hamzat ẹ máa lọ síwájú àníri aburú o inú àwa máa dùn á máa rí yín bá o láti Nàìjíríà títí dé Ghana tẹ́tù fi wá rọ́wọ́ mú bí alihamudulilayi alihamudulilayi gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ tẹ̀lé wa wá bí adúgbẹ́lọ́wọ́ yín sá o ẹ ṣeun thank you Mr. Alhaji Chief Òṣùpá Saidi a máa lọ bẹ́ẹ̀ ni inshallah. wàràfà náà mọ̀kánì àlìyà ẹ pa àtẹ́wọ́ tó rinlẹ̀. àtẹ́wọ́ tó rinlẹ̀ torí Ọlọ́run. àtẹ́wọ́ tó rinlẹ̀ dáadáa. yes. à ń tẹ̀síwájú ni o. síwájú ni. àwa aráró ẹni tó kàn tí wọ́n máa gba award báyìí. àwa ń tẹ̀síwájú ni. bàbá wa Ọ̀gá Bello àwọn ni wọ́n máa wá present award yẹn fún ọba orin Saheed Òṣùpá Olúfimọ́wọ́n. number one. mátàgbàmọ́lẹ̀ yes. gbogbo Olúfimọ́ diaspora. gbogbo Olúfimọ́ diaspora. wọ́n wá tó sálẹ̀ báyìí. yes. látòrí Governor General Larbi
àwọn executive kan wá àwọn yòókù àyà fọ́tò later. ní orúkọ Yorùbá Image International I present àmì ẹ̀yẹ yìí fún Alhaji ṣé ká pè ń pásítọ̀ nísìnyí kò yé wa. Dr. King. Oya. King. Saheed Òṣùpá Olúfimọ 1. Ọ̀rẹ́ Ọ̀gá Bello. Theatre connection. Set wa ni àjọ dáyé. The best Fuji musician of the year. Oya o. Gbé fún. Dàwẹ̀. Àṣe ìbáyìí lákàn ṣepo. Àṣẹ o. Ó bá ti ń lù á máa dún. Tó bá dẹ̀ ti ń dún wà á máa jó. Àṣẹ. Wọ́n bá ṣe ń jó á máa dòwó. Àmín. Ìwọ náà ṣe alẹ́ tó dàbí tèmi. Àmín o. Lójú ayé ẹ lójú ẹ̀mí ẹ wàá fi ṣe lọ́mọ lọ́wọ́. Àmín. Bó ti wá hùn kí ọlá tiẹ̀ tó tàwọn ọmọ yẹn á jù bẹ́ẹ̀ lọ. Àmín. Tí àwọn ọmọ yẹn tó bá ń lẹ́yìn náà kò ní fi kan dín kan lọ́wọ́. Àmín. Ìwà á máa rí ṣe àwọn ọmọ náà rí ṣe. Àmín o. Bẹ́ẹ̀ náà ló máa rí fún gbogbo ẹ̀ tó wà níbí. Àmín. Ọlá aláhàólà. Wala quwwata illa billahi aliyul azim. Congratulations. Congratulations, Best Fuji Artist 2020, King Dr. Saheed Oshu. Oya. Yes. Bàbá fẹ́ sọ̀rọ̀. Ẹ jẹ́ àgbà appreciation látẹnu ọba orin. Kingi. Sẹ́ẹ̀tì àwọn bàbá. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi, mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Torí pé a fẹ́ kọrin sìn à ní láti forin ṣe. À kọrin sìn báyìí tẹ́wé mo ti máa gbọ́ pé a fẹ́ kọrin. So mo dúpẹ́. Torí pé wọ́n ní tọmọdé bá gborí yìí ó máa tún mórí ẹ̀yà ni. Ẹ jẹ́ sọ pé ń dúpẹ́ fọlọ́run látara mi. Táwọn Yorùbá ti wá ń dúpẹ́ fọlọ́run látara mi náà máa tún dúpẹ́ fọlọ́run fúnra mi. Tọ́ba ní Saheed àlùjọ̀nù ní ẹnu olórin máa ní àlùjọ̀nù ní olórin máa bọ́ sí kọ̀rọ̀ ìwọ lọ́hùn má dà àwọn olóhùn mi iṣẹ́ àlùjọ̀nù. Ìwọ ló ṣe mí bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ ni mo tó yẹ sọ bẹ́ẹ̀ ni pé ọba tí ń darí ayé ẹ̀dá o ò ṣe mí làdáyé wá ṣe rere mo wá di ìgbà ojúmọ́ tó gbogbo ẹ̀hàn kárí ayé bí ó sì tọ́ lọ́hùn ẹgbọ́n náà tá a wá lé mi táyé wá sọ pé mo lóhùn àmúṣogo ṣèbọ́ lọ́hùn náà ló sọ mí di tọ̀nà ògo mo kọrin ọgbọ́n ayé ń borin ọgbọ́n ń bẹ̀ mu mo ní ta ló ní mi ta ló lórin tí mò ń kọ ta ló ní mọ̀ tí mo kó jọpọ̀ tó. Ó yá. Olúfimọ. Ẹ máa bọ̀ wá síbi ẹ yẹ wọn sí ẹ yẹ ọba orin sí bẹ̀ yẹ ẹ da owó bò wọ́n ẹ kó dọ́là lé ọba orin lórí the best Fuji artist 2020 at City of Ghana Accra Yoruba Merit Image International. Men on stage. Yeah. Men on stage. Ó yá. Àǹkí Alhaji Abdulaziz Kúnlé Pọ́lì káàbọ̀. Kúnlé tàbọ̀lì kakínú mi lẹ́dà. Pọ̀. Èyí abẹ́dọ̀rọ̀ Bùchì powerful money very very powerful money. Bàbá owó kì í pariwo. Àwọ̀dù eléyìí tún yàtọ̀. Bàmí gbogbo pò kábíyèsí bàbá kò lè pólì gbogbo lẹ̀ ìyẹn kúrò lẹ́kọ̀ọ́ nìkan. Bàbá tó dúró tán kàkàràkà ẹrù òbodò Kúnlé Tapoli owó pọ̀ owó tó kí kakínà bìlẹ́dà kábíyèsí bàbá ẹni ńlá ló ń ṣe òun ńlá. alias bàbá ò ní gbà tó bá ló ṣe mọ́. Bàbá ó dúró tán. Ṣé bí mo ti fún ẹ lówó jẹ́ káwọn bọ́ìsì rún ẹ tó bá tún lọ wà tún gbowó.
tún gbọ́ o ókè ọyà àti dúpẹ́ o sá. Quadri Hamzat olùdásílẹ̀ Yorùbá Image Award oríkì fún Kúnlé Poli Abdulaziz akíkanjú ọkùnrin ogun arógun masa ẹ̀yin arógun mátìdì Kúnlé Poli tó bá súnmọ́ wàá mọ̀ pé Kúnlé Tapoli ni kakínóbi lẹ́dà bàbá ò ní gbà tó bá ló ṣe mọ́ wọ́n ní kí n gbé àwọ́dù yìí fún wọn torí akíkanjú tó jẹ́ àríṣẹ́ takuntakun láti gbé ògo Yorùbá ga torí pé ògo Yorùbá kan náà jẹ́ lẹ́kọ̀ọ́ wọ́n ní gbé fún ọ Kúnlé man of peace. Àwọn méjèèjì yà kí à ń pọ̀pọ̀ owó àtagbára ọjọ́ rìn tó bá lówó tó lágbára tó bá lágbára tó lówó ó papọ̀ bẹ́ẹ̀ ni mo ti fún ẹ lówó jẹ́ káwọn bọ́ọ̀sì fọ́ ẹ tó bá tó lọ wà tó gbowó láàárọ̀ là. yes ẹ jọ fi ojú ọ̀nà sílẹ̀ ó yá Ghana làwa yìí o Accra náà ń pè bí o kó má lọ rò pé bómi ló wà o Yorùbá Image International Award Accra Ghana 2020 o mẹ́tò owó yẹn Kúnlé Poli ni o po. I will take this opportunity to dedicate this award to DMG, the whole music gang, and all the executive member. Thank you all, love you. Ghana kò ní bàjẹ́. Gbogbo ẹ̀yin ará Nàìjíríà. Èló ni wọ́n kéde yẹn mi bò. Gbogbo ẹ̀yin ará Nàìjíríà tí a wà nílùú Ghana orí oko lẹ máa kó délé. Àmín o. Ẹ ní fọwọ́ gbọ́mọ sí o. Àmín. Gbogbo iṣẹ́ díẹ̀ díẹ̀ tẹ́ bá ti ṣe wọ́n á máa dirú àdìgbà àdìńlá fún pẹ̀lú aṣọ Ọlọ́run ni. Ìwòye ẹ̀mí tí ẹ máa ṣe ilé ìbáyìí gbogbo ilẹ̀ máa ní ìkan ńláńlá nílùú Nàìjíríà pẹ̀lú aṣọ náà ọlọ́fà àti à. Àmín owó. Ọtí owó ẹnu ò ṣe ẹni kọ́ mú àkáǹtì àǹsì máa wọ́n 500. Àkáǹtì náà ni kò send wọ́n ní 500,000 naira. ọdún pòpò. 500,000 naira.